kí èdè àṣà àti ìṣe Yorùbá kó má rẹ̀yìn. Bá a ṣe máa ń ṣe lóòrèkóòrè lórí ètò Yorùbá Lákọ̀tun, ẹsẹẹsẹ la tò gbogbo ẹ̀. Ẹ sì gbádùn wa bí èbó ṣe ń gbádùn tíì. Tèmi tún kà sí àrà torí pé ọ̀nà méjì ló pín sí. A ní àlejò tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, a sì lálejò tó jẹ́ òǹkọ̀wé. Torí a rí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà òǹkọ̀wé nìkan la ti ń bá pàdé látijọ́ yìí. Ṣùgbọ́n àwọn tó ń sọ ọ̀rọ̀ náà tí wọ́n fi ọ̀rọ̀ náà ṣe ohun rere, ó yẹ kí á lè mọ̀ wọ́n. Láì dé ìnàpénu, ẹ jẹ́ á kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ bàbá wa sọ̀rọ̀sọ̀rọ̀. Àwọn náà ni Ọ̀túnba Lékan Ajírọ̀tútù, tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pè ní Àdìsá Kowé. Àwọn èèyàn tí ń gbúròó yín látijọ́ yìí, wọ́n á ní Àdìsá Kowé, wọ́n á lọ́túnba Lékan Ajírọ̀tútù, wọ́n á ní Bá àṣà àti ìlú Múṣin, Ọ̀túnba Gbáṣàníyì tìlú Múṣin. Ó dáa, kó tó di pé adé gbogbo bẹ̀, ẹ dákun ẹ ṣàlàyé ta ni Ọ̀túnba Ajírọ̀tútù gan-an. Ẹ kú dédé àsìkò yìí bẹ́ẹ̀ bá ti ń láǹfààní àti máa gbọ́ wa. Lékan Ajírọ̀tútù ó jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn Mísí ọ̀gbọ̀ nílé Olúyọ̀lé, níbi tí wọ́n ti ń jẹ̀gbín tí wọ́n fi kàrà ń fọ́ orí mu. Ọmọ májàmájà tá a fi kára wájú, ọmọ alágẹmí wa bí ó jẹ́ kó pọ́n sinmi, ọ̀pọ̀ ìgbà yìí ń bẹ́ẹ̀ tó kù régídá gbogbo togun báyìí là á kú Ìbàdàn. Ìlú Ìbàdàn ni àgbègbè bímí ní agboolé tí wọ́n ń pè ní agboolé Ajírọ̀tútù. Alágbẹ̀dẹ ni wá o, alẹ́gbẹ̀dẹ adodo, àgbẹ̀ tó ń rọkọ́ tó ń ràdá. Ẹ̀gbọ́n náà gbogbo ìṣàbá fún ní máa tó lọ́ọ́ máa Ajírọ̀tútù ní ọmọ jẹ́. Alágbẹ̀dẹ ni wá, Ajírọ̀tútù lágbẹ̀dẹ, ọmọ awúrin tún ni rọ, ọmọ àgbẹ̀dẹ fákáfìtì lọ́nà rè ìrìnnìmọ̀gún ará àwùsẹ̀, ọmọ awúkọ̀kùnrin bíi erin kan. Báyìí tó wáyé alágbẹ̀dẹ nìbá máa jẹ́, máa dúró máa dúró ní máa ṣàgbọ̀nkalẹ̀ wólómù. Báyìí tó wáyé alágbẹ̀dẹ nìbá máa ṣe, bọ́ ọ bá finá wọn lóò ṣeun, bọ́ ọ finá wọn lóò ṣeun, fíná ń bẹ lẹ́nu alágbẹ̀dẹ, ìrìnnìmọ̀gún ọmọ àjẹ̀bí ọ̀rọ̀ yọ, ọ̀rọ̀ pọ̀ ńlá bẹ̀. Lékan Ajírọ̀tútù pédépédé ni mí lórí rédíò àti tẹlifíṣàn. Ó sì ti ń lọ bí 30 ọdún láti bẹ̀rẹ̀ à ń pèdè lórí rédíò àti tẹlifíṣàn. A ti ṣètò lọ́rọ̀kan òjọ̀kan, à ń kàròyìn, à ń ṣètò jẹ máṣà àti ṣe Yorùbá. Mélòó lákà ní eyín Adépèlé. Ẹ ṣeun bàbá, ó fún wa báwo lẹ tiẹ̀ ṣe kàwé gan-an. Ṣé Yorùbá gan lẹ́ka ni àbí iṣẹ́ ìròyìn lẹ́ka àbí báwo gangan ló ṣe jẹ́? Yorùbá ni Yorùbá lákà. Mo ti nífẹ̀ẹ́ nínú èdè àti ìṣe Yorùbá láti ìgbà tí mo ti wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ láti Píníṣín. Ilé ìwé kan tó ń pè ní Nusaraudeen Primary School wà ní Àyàntúgà ní Múṣin, òní mo lọ gẹ́gẹ́ bí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ẹ̀ẹ̀mẹ́ta la máa ń ṣe ètò ìkọ́ni lójúmọ́, àwọn aláàárọ̀, àwọn ọlọ́sàn àtàwọn tá à ń lọ ń rọ̀lẹ́. Nígbà tó yáyé dayé Jákàndé ni ilé ìwé mẹ́ta àwọn kan wá léwé láàárọ̀, àwọn á close, àwọn kan wá lọ́sàn-án, wọ́n á lọlé, àwọn kan wá léwé rọ̀lẹ́, àwọn á close bíi aago 6 sí 7. Tòtúrú ẹ̀ ni pé Jákàndé máa ń pè ní Jákàndé block tó kọ́ blọ́ọ̀kù rẹpẹtẹ. Nígbà tá a máa lọ léwé girama ló pa lọ síbẹ̀. Nítorí mo fẹ́ fàyọ mi ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni wípé nínú ìwé ẹ̀rí oníwèé 6 wọ́n kọ síbẹ̀ pé he was a member of Yoruba cultural activities. Wípé àṣẹ tó jẹ máṣà níléèwé èmi ni. Nǹkan tí wọ́n fẹ́ máa ń ṣe bí àgbàlagbà, bí baba aláwo, bí baba onífá, ìdílé onígbàgbọ́ mo ti wá. Ìkan nìyẹn pé àti kékeré mo ti nífẹ̀ẹ́ sí èdè àtàṣà Yorùbá. Nígbà tá a wà níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, bí ẹ̀kọ́ 3 ló jẹ wá lógún jù: ìṣirò, Gẹ̀ẹ́sì àti èdè Yorùbá. 3 tá a yàn láàyò nìyẹn. Níbi tí Yorùbá yẹn èmi ni mo jẹ́ ẹni tó gbọ́dọ̀ máa kọ́ wọn, tó ń ṣàlàyé ẹ̀ fún wọn. Níbi tí ìṣirò, ọmọbìnrin kan ní Ọmọ́tọ́lá Balógun, mo pàdé ẹ̀mọ́ láti bí 40 ọdún tá a ti jọ kù ńbẹ̀. Ètò tó mọ̀ dáadáa nípa Gẹ̀ẹ́sì, ó ti di ọ̀mọ̀wé ní Lásùnsìn, Saheed Tìmẹ́yìn Ahmadiyya ni orúkọ ẹ̀ gbajúmọ̀. Dáàmú àsìkò àwẹ̀ máa ń ṣe wáàsí lórí rédíò àti tẹlifíṣàn. Òun ló mọ̀ Gẹ̀ẹ́sì dáadáa nígbà tá a wà níléèwé. Nígbà tá a wà níléèwé girama, Yorùbá náà là nífẹ̀ẹ́ sí jù. Àmọ́ iye ibi tá a ti lọ ṣojú iléèwé
lórí èdè àtàṣà ká fẹ́ ṣe àwọn eré oníṣègùn bí ìwé àfúnṣe tó já ní wúrà nípa láti lọ ṣe iṣẹ́ ẹ̀ ní gbọ̀ngàn ṣẹ̀ǹbáyé tó wà ní Gànmú. Èmi náà wà lára àwọn tí wọ́n mú torí wọ́n yàn wá láti iléèwé kọ̀ọ̀kan eléyìí ló mọ̀ ta wòye ṣe eléyìí ló mọ̀ ẹfúnṣe tó ń ṣe eléyìí ló mọ̀ ìyálóde ṣe níléèwé báyìí báyìí wọ́n á mú olóríṣiríṣi iléèwé àjọ ń ṣe gbogbo ẹ̀ papọ̀. Ìgbà tí mo láǹfààní àti lọ sí yunifásitì Ifẹ̀ mo kọ́kọ́ lọ. Wọ́n máa ń pe ẹ̀kọ́ kan ní Yorùbá Oral Literature, wọ́n ń pè ní CYOS, Certificate in Yorùbá Oral Literature. Mo kọ́ lọ ṣe ẹ̀kọ́ ọlọ́dún kan ni. Nígbà tá a débẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n Akínwùmí Ìṣọ̀lá àwọn ni wọ́n dàbí atukọ̀ ayẹyẹ. Èkó làwọn á jókòó sí. Wọ́n mi lè bá ọmọ ìlú wo ni mo ní Ìbàdàn ni. Wọ́n ní ajínà tútù mọ́ ní sáà. Bó bá yege ń bì ìsìn láàmọ̀. Wọ́n ní kí n dárúkọ òkè 6 nìbàdàn. Mo lókè. Ilé mi ò mọ sọ pé Èkó làwọn wà. Àwọn ní nígbà tí wọ́n ṣe àtọ́ pé òmùkẹ́ adú òmùkẹ́ arẹ́rẹ́ òmùkẹ́ bọ́là òmùkẹ́ sápátì òmùkẹ́ gbá òmùkẹ́ mọ̀pọ̀ òmùkẹ́ dada òmùkẹ́ gẹ́gẹ́ ọjọ́ sọ́rẹ́ wọn ni àwọn ọmọ pé ìta ń pè lókè nù àwọn náà máa mọ gbogbo ẹ̀. Àmọ́ nígbà tí mo kàwé ọdún kan kò tó pé Èkó ni ìpìlẹ̀ mi, Èkó ni mo nífẹ̀ẹ́ sí jù. Máa sọ fáwọn Peter Fatomilola àwọn wà ní tíátà àti bàbá Kọ́lá Oyèwọ̀. Èmi ò padà sí Èkó ó sì gbókò ṣe dìgírì MB mo ní Èkó ló wù mí padà sí. Wọ́n wá sọ pé ó dáa àwọn ọlọ́ọ̀rẹ́ kan lẹ́kọ̀ọ́ pé Channel 7 ló wà, Báyọ̀ Lálẹ́yẹ Onígbójọbí Mélèé kan bí ọ̀jẹ̀ gbogbo ara kìkì oògùn olóògùn ló lè sọkọ àbíkú tó bá fẹjú tó bá sì kán ògùn sí ọ̀jẹ̀ tó sùn létí bara rẹ̀ lẹ́rù. Bàtí mo sì dọ́rọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ ó gbà mí tọwọ́ tẹsẹ̀ ó nífẹ̀ẹ́ mi tó gbórí pé mo nífẹ̀ẹ́ sí ilé àtàṣà Yorùbá. Ó náà nílé ẹgbẹ́ eré onítàgé kan wọ́n ń pè ní Ọ̀jẹ̀ Bàbá, ẹgbẹ́ òṣèré Ọ̀jẹ̀ Bàbá, òṣèré tẹlifíṣàn NTA ni ó dá yẹn ilẹ̀ tó nífẹ̀ẹ́ sí Ifẹ̀ ló náà ti ṣe tán ní 1981 ló náà sáf ló pò nífẹ̀ẹ́. Wọ́n á padà lọ sí Unilag, Ìbàdàn Unilag bọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n Afọlábí Ọlábíntán olóyè Túndé Ògúnpòlù. Akínwùmí Ìṣọ̀lá ló fi ránṣẹ́ láti Ifẹ̀. Àwádà gbà ọ́ tó bá aṣọ ọmọ dáadáa ìṣòro ò ní kọ lẹ́tà fún ọ bẹ́ẹ̀ bá mo ṣe dípúlọ́mà bẹ́ẹ̀ ni ẹ̀. Mo dípúlọ́mà mo ti ń ṣètò orí tẹlifíṣàn mo ti ń ṣètò orí rédíò àti padà sílé ìwé ò rọrùn púpọ̀ fún wa mọ́ lórí lọ́tún lọ́sì àti ń rówó àti ń ṣàtọ́kùn ètò àti ń wà ní rédíò Nàìjíríà 3 ní Ìkòyí àti ń sọ̀rọ̀ ní rédíò Lagos àti ń sọ ní Channel 7 ní rí àti ń lọ ń ṣètò ní ATV ní Ìkẹjà. Mo yẹ máa sọ pé ọmọ yìí kì í mọ̀ padà lé ìwé yìí náà ó tó àmọ́ kínní àmọ́ Nàìjíríà ní tó jẹ wá lógún jù níwé ẹ̀rí kó o má mọ nǹkan kan rárá bá ti ní pépà pé sàbíkẹ́ẹ̀tì rèé ọ̀gá ni ẹ́. Nígbà wọn padà lọ sí Unilag ní ètò òfin kà ń lọ́dún nígbà yẹn tó yẹ ká fi gbẹ̀ ní sí direct entry àtúngbà yẹn mọ́ Yorùbá ìyẹn ti di certificate Yorùbá study lápè yẹn àti ní mi sìn certificate diploma in Yorùbá language and linguistics ẹni tó bá lè ṣe yẹn ló tó lè fi wọlé láìsí pé ó ṣe ń ṣe ìdánwò kan lọ́tún lọ́sẹ̀ láti ṣe lẹ́yìn òní tó padà lọlé nígbà mo ní wọ́n ní Yorùbá ní tí àbá lè mójú kò ń bẹ̀ àmójú tó ni ó dà ẹ̀tẹ́ rí wọ́n ṣe dà àtúnkù àtúnṣe wọ́n ní àwọn tó jólùkọ́ sọ pé ẹ̀ẹ́tẹ́ rí kì í ṣẹgbẹ́ yín o àwọn tó ní Yorùbá rèé o àyẹ̀lẹ̀ gan gbọ́ Yorùbá jáwọn míì lọ bí àwọn kan láǹfààní láti máa kọ́ wọn gbà náà ni àmọ́ àwọn olùkọ́ èdè Yorùbá gbà náà tó jiná dáadáa ní fáfitì Èkó tó wà lákọ̀ọ́kà wọ́n tó bíi 2 mẹ́ta ó ṣe mí lànà pé kan rèé àgbáyé láìpẹ́ ìyẹn di méjì Ajíkòbí lára àwọn tó jẹ́ onímọ̀ tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn a bá ń sọ̀rọ̀ èdè àtàṣà Yorùbá ẹni alàgbà yẹn jẹ́. tó ń bọ̀ yá a ṣe gba fọ́ọ̀mù direct entry náà nígbà tó ti fẹ́ ṣe direct entry wọ́n ní kóòtù mo fẹ́ ṣe mo ní first choice Yorùbá second choice mo tó kọ Yorùbá sí pé báyìí bá ti mú ní Yorùbá ẹ̀jẹ̀ mọ àjókòó ilé wa wọn ò ní kankan ṣe nu ẹ̀fẹ̀ wọn á kàwé lọ́dọ̀ yín nu a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọlé náà a sì yẹn náà a sì tún ṣe tó tún ju akẹ́kọ̀ọ́gboyè onípele kejì àtúnṣeyùn náà kó tó di pé àmọ́ gbogbo ẹ̀ pátá Yorùbá ni àmọ́ bí mo ṣe ṣe Yorùbá tún ẹ̀ náà ètò jẹ́ ìpìlẹ̀ mi nífẹ̀ẹ́ tó jẹ́ Yorùbá oral literature literature àlòhùn òun ni mo yàn láàyò jù lórí ẹni tó fẹ́ sọ̀rọ̀ nínú rédíò tẹlifíṣàn ó gbọ́dọ̀ máa pàdé àlùdé literature àlòhùn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jọ mọ́ tó rọ̀ mọ́ òun ni ó jẹ́ pé orí rédíò láti lò àbí tẹlifíṣàn. Bí ẹni tí ó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò tẹlifíṣàn àti gbogbo ẹ̀ kí ni
kí lẹ lè sọ fún wa nípa ẹ̀yin tẹ́ ẹ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò àti tẹ́lì tó sì ń lo èdè Yorùbá? Kí làwọn nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ ní kẹ́ tó lè ṣe àwọn nǹkan wọ̀nyí? ṣeun àkọ́kọ́ náà ẹ̀bùn ló pàtàkì, ẹ̀bùn làkọ́kọ́, torí pé èmi náà ti láǹfààní àti jẹ́ olùkọ́ láwọn iléèwé kan. Olùkọ́ yìí náà nípa èdè Yorùbá yìí náà ni. Mo láǹfààní àti jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ gbohùnṣe tìpínlẹ̀ Èkó lẹ́ka àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ mass communication. A fi ń ṣàbọ̀ṣẹ́ ni o. Iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Èkó wọ́n dá ilé ìwé kan lẹ́kọ̀ọ́ ní RADLAC, Radio Lagos Language Institute. Èmi lolùkọ́ ẹ̀kọ́ tó kọ́kọ́ wọ yàrá akẹ́kọ̀ọ́ yẹn kó àwọn ọmọ ní 2010 wọ́n dá ilé ìwé yẹn lẹ̀. Ní tó jẹ mọ́ èdè Yorùbá. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pèrèpèrè lórí rédíò àti tẹlifíṣàn ẹ gbọ́dọ̀ wá sí iléèwé láti ní àlékún mọ̀. Èyí tí ó bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò àbí tẹlifíṣàn, àkókò tó gbọ́dọ̀ kọ́ ni ó gbọ́dọ̀ ní ẹ̀bùn àti sọ̀rọ̀. Torí pé béèyàn bá lẹ́bùn bó ti wù kó kàwé tó kò lè fọmọ yọ, bẹ́ẹ̀ ni ò lè fakọ yọ. Ìdí abájọ lẹ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ti gba oyè ọ̀jọ̀gbọ́n tàbí dókítà ọ̀mọ̀wé ní fáfitì kò rọrùn fún wọn láti wá sórí rédíò wá sọ̀rọ̀. Torí pé ọ̀tọ̀ ni ká kẹ́kọ̀ọ́ nípa ẹ̀, ọ̀tọ̀ ni ká ní ẹ̀bùn nípa ẹ̀. Níta bá lẹ́bùn pẹ̀ tí a bá tún wá kẹ́kọ̀ọ́ nígbà tí èèyàn fẹ́ràn oúnjẹ kọ́ ni. Àkọ́kọ́ ni pé èèyàn tí ó pè lórí rédíò tẹlifíṣàn ó gbọ́dọ̀ ní ẹ̀bùn ọ̀rọ̀ sísọ. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ó gbọ́dọ̀ ní ohùn. Torí pé iṣẹ́ wa gan níta fi ń gbé jáde kan tó pé sọ̀rọ̀sọ̀rọ̀ lé ní pèdèpèdè ni pé ohùn dùn lẹ́nu ẹ̀, ọ̀rọ̀ dùn lẹ́nu ẹ̀. Ó gbọ́dọ̀ kàwé náà torí ayé ti dayé ọ̀mọ̀wé. Bí ò bá kàwé ojú bí tí wọ́n fi wò láwùjọ bó ti kò nímọ̀ tó pọ̀ tó ìwé ẹ̀rí yẹn òun ni a máa ń ná ní ta máa ń pàtàkì láwùjọ wa. Tí mo sì rò pé bó tẹ̀ jẹ́ pé bóyá ó yẹ orí ẹ̀ bí ó yẹ orí bẹ́ẹ̀ ẹ̀yin onímọ̀ náà lẹ́ẹ̀tún fi ojú láìpẹ́ ìtọ́ tún wo ìyẹn ara tó yẹ kó ní nìyẹn. Ó yẹ kó mọ àpàdé àti àlùdé èdè Yorùbá kó báwọn elédè ṣe é lò ó sì gbọ́dọ̀ máa àṣà dáadáa. Ẹni tó sọ̀rọ̀ lórí rédíò tẹlifíṣàn ó rọ̀ máa àṣà wa torí pé àṣà ní irinṣẹ́ táwọn lórí rédíò tẹlifíṣàn ọlọ́kùnjọ̀kan ní nǹkan ẹ̀bùn tíyẹn gbọ́dọ̀ ní ìpele ó sì gbọ́dọ̀ ní àtinúdá ó sì gbọ́dọ̀ ìdánilẹ́kọ̀ọ́ kan lọ́dọ̀. Ó dà, ẹ bá ń pàtẹ́wọ́ fún bàbá. A ṣì ń tẹ̀síwájú bàbá. Ẹ sọ nǹkan kan nísìnyí nípa àṣà. Mo fẹ́ béèrè wípé ṣé kò níbì kankan tí àṣà àti ẹ̀sìn tí wọ́n ti takora wọn àbí tí wọ́n wọra wọn fún àwa tó jẹ́ wípé a ti gba ẹ̀sìn àwọn kiriyó àbí ẹ̀sìn àwọn ará Árábù lọ́hùn? Mi bá sọ pé kò takora wọn, àmọ́ béèyàn ò bá mọ̀ ọ́n yóò rò pé ó takora wọn. Àkọ́kọ́ náà mo sọ lẹ́ẹ̀kan pé èèyàn tó fẹ́ ṣe pèdèpè lórí rédíò àbí tẹlifíṣàn ó gbọ́dọ̀ mọ àṣà. Àṣà ló máa jẹ́ kó mọ̀ wípé báwọn aláṣà ṣe é ṣe rè, báwọn ọlọ́rọ̀ ṣe é ṣe rè, àti pé èèyàn tó bá máa pè lórí ó gbọ́dọ̀ mọ púpọ̀ nípa ìmọ̀ye nǹkan. Ẹ̀yẹn wo orin olórin kan gbà kan torí pé ó ní ọgbọ́n àmọ́ kò ní àrògún, ó láròjinlẹ̀ kò lárògún, kò wọ́n báwọn elédè tàbí ẹlẹ́sìn ṣe ń ṣẹ̀sìn wọn gbogbo wọn là ń jó yóò tiẹ̀ tọ̀nà. Bí má kọrin yẹn ní òrántí olórin yẹn sọ pé wọ́n ní ń kírun mo kírun mo kírun, wọ́n ní ń kírun mo kírun mo kírun tán kí n tó ṣàlùwàlá. Ẹ rí i pé kò mọ báwọn kò wo àkíyèsí pé bóòlù àwọn ẹlẹ́sìn ṣe ń ṣẹ̀sìn wọn tí wọ́n ń kírun tán kí wọ́n tó ṣàlùwàlá ni. Ìyẹn kan. Àmọ́ àwọn tó ń pa èdè àti ẹ̀sìn àbí àṣà àtẹ̀sìn lágbàáyé kò sí èèyàn tó lè wà ní àwùjọ kan tó lè má ṣe àṣà abẹ ẹ̀sìn kẹ́sìn tó wù kó máa ṣe. Torí pé àwọn ẹ̀sìn táwọn wí náà àṣà ibi tó ti wá kò fi wọ́n lẹ̀ kò fẹ̀sìn yẹn lẹ̀. Ẹ̀yẹ wo ẹwà èèyàn tó ń ṣe church wedding ilé ìjọsìn sìn ó ti má kàwé kankan pé kó dóṣòdì kó wá àwọn kóòtù ẹlẹ́gbẹ̀rún mẹ́ta ẹlẹ́gbẹ̀rún mẹ́rin tó wá kó sí lẹ́rù pé pòfẹ́sọ̀ ni. Torí pé ìṣe wọn bí tóun ti wá nìyẹn lọ́dọ̀ àti wọn ilé olótútù lọ́dọ̀ wọn. Kókó pásítọ̀ náà ó ní àwọ̀ súùtù torí pé àṣà ibi tí ẹ̀sìn ọmọlẹ́yìn Kristi ti wá kò lè filẹ̀. Ẹ wo Islam torí pé Saudi ló ti wá àkọ́kọ́ ná aṣálẹ̀ ni omi wọn púpọ̀. Tómi bá wọn omi kékeré báyìí wọ́n gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe gan lò. Ìtorí ẹ̀ nílẹ̀ tiwa tómi pọ̀ bí àwọn fẹ́ lọ kírun sìn tó bomi dídí omi báàfù kan tó gbé lọ léwẹ̀ tó wẹ̀ látòrí délẹ̀
kó tó lọ sí mọ́ṣáláṣí kó fẹ́ kírun wọn kò tọ́ súnà ó gbọ́dọ̀ wẹ̀ oko ẹsẹ̀ nítorí pé àṣà ibi tí nǹkan yẹn ti wá nìyẹn ara ìṣòro wọn ni pé omi ni nìṣòro wọn bẹ̀. èkejì ni pé ilẹ̀ dẹ́sàtì ni ilẹ̀ eruku ni tí atẹ́gùn bá gbé eruku ojú ló ń gbé bọ̀ ẹ̀tọ́ dẹ̀ lọ́dọ̀ tí wọ́n lọ́hùn wọ́n á gbogbo ara wọn wọ́n á gbogbo orí wọ́n á gbogbo etí ojú náà ra ṣẹ́kù fitifiti torí pé kátẹ́gùn bá máa gbé ẹ̀rí pé irú northern part ilẹ̀ nàìjíríà ọ̀yà tiwa bí náà ẹ̀rí pé wọ́n máa ń pè nìkan ní àrùn ìfọ́jú kan sábà torí pé eruku ni ètò dẹ̀ rí mùsùlùmí náà ń bí yìí lọ́dọ̀ tí wá ń bí náà wọn náà fẹ́ bojú tó dọ́n tó pé àṣà ibi tó ti wá nìyẹn kò túmọ̀ sí pèsè pẹ̀lú ọlọ́run àtẹ̀sìn mi bẹ́ẹ̀ náà ní ilé lọ́dọ̀ wá ń bí náà kò sẹ́ni tó lè jọ́ ọmọ yorùbá bóòrù kó ṣẹ̀sìn mùsùlùmí o bóòrù kó ṣẹ̀sìn ọmọ lẹ́yìn kristi o ìṣe òòṣà kò lè kúrò lára ẹ̀ àfi tí ò bá sọ yorùbá oríṣiríṣi ọ̀rọ̀ yorùbá tá à ń sọ yẹn ifá là ń kì tí pásọ̀ bá mú máìkì tó ń sọ̀rọ̀ ọ̀nù chọ́ọ̀chì odù ifá kan ló ti ń kì yẹn ó lè gbé òwe lòún pa ọ̀rọ̀ lòún sọ oríkì lòún sọ bẹ́ẹ̀ ifá ló ń kì ó lè má yé wa púpọ̀ ẹ̀yẹn wo orin tí ó sàn níkọ sọ pé òkété báyìí ní ìwà rẹ òkété o báyìí ní ìwà rẹ ò bá fa pásítọ̀ ń jó ìmọ̀ọ́mù ń jó bẹ́ẹ̀ odù ifá ló ń kì yẹn bí ẹ má tẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ fájáde mẹ́gbà ifá lè lílo tọ́ ẹ̀wọ̀ kan Sàní Adé kọrin kan ó ní ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣó lò ó jèrè ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣó lò ó jèrè Sàní Adé ló kọ́kọ́ Sàní Adé ló fi ṣe rẹ́kọ̀dì jáde ó láyà dúdú ó sì tún láyà pupa ilé bí ogún káàbí igba ẹlẹ́kọ̀ọ́ dèrè ṣó lò ó jèrè Sàní ló kọ́kọ́ níbi àṣẹ ẹ̀kọ́ létà ni bẹ́ẹ̀ orin yẹn complete odù fá kan ni Sàní ń kì yẹn nínú ọdún fani kò ń ṣe pọ́n lórí sọ kó lórí sọ kò sínú báìbù kò sínú Quran tó sọ pé àṣà àtẹ̀sìn àfihàn tí ò bá ní sọ Yorùbá rárá ni ò ní kí fá ni ò ní jójó fá ni ò ní kọrin fá nínú ọdún fá yẹn ẹlẹ́kọ̀ọ́ ọ̀dẹ̀dẹ̀ ní babaláwo pé òun ò rí bá ti yóò rọ́nà gbégbà òun ṣòwò kódà òun tún wọn ń pẹ́ mẹ́ta kan ṣọ́ọ̀kì tó tún kẹ̀kọ́ òun ṣọ́ọ̀tì wa ó ṣe nǹkan lọ́ọ́ ṣe kàbàní àbábá kò sówó lọ́ọ̀ mi ó tún fẹ́ fi ra nǹkan ètùtù bàbá ó dáa tó bá ní kò sí àtìgbà ẹni babaláwo kì í fi fún ọwọ́ rẹ̀ pàǹpẹ́ ètùtù fún yàn mọ́ tó bá ní pé kò sí ó dáa òun ó bọ̀ ṣé ó wà fún wa rẹ̀ ó rẹ̀ ku ó rẹ̀ já ẹgbẹ́ ẹlẹ́kọ̀ọ́ dèrè tuntun rẹ̀ ó wà gbé tutù tó bá ti wá jẹ́ tán mọ́ gbàgbé àdéhùn o mọ́ gbàgbé ó wà jẹ́jẹ́ ó wà sanjọ́ fún fá o ó ní àwọn ó sanjọ́ ó bá lọ̀kọ̀ ẹ̀ bó bá ti yá ẹlẹ́kọ̀ọ́ dèrè tó bá pàdé ẹ̀ bàbá ẹ kò tí ì rí bá ṣe ń fẹ́ ni o ẹ̀ bá tí mo ṣe ń fẹ́ wọn ò tí ì wọn gbàgbé yín o bàbá wo iná sì máa ń gba ibi tó ti ń tẹ̀kọ́ ń gba bẹ́ẹ̀ kọjá àwọn ọmọ tó pọ̀ rẹpẹtẹ ẹ dámi wọn ní awúrò màjèsí nípa ìyá ẹlẹ́kọ̀ọ́ bàbá wa sọ pé ẹlẹ́kọ̀ọ́ òdèrè ṣó ló jèrè ẹlẹ́kọ̀ọ́ òdèrè ṣó ló jèrè oróṣọ dúdú oróṣọ pupa ó fa ìrìn gbàjá ó lékè ń kà nídìí ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ òdèrè ṣó ló jèrè bílé bá san ní àwọ̀láwọ̀ odùfà kan nìyẹn onísàní Adé fi wá kọrin àwọn àtàwọn yóò gbọ́ wọ́n rò pé orin Sàní ni pásítọ̀ ń jó ìmọ̀ọ́mù ń jó kò rọrùn láti mú àṣà dànù nínú àwùjọ ọ̀ràn kan ẹ̀dá tí ò bá ti ní ìtàn ó máa ń tán ẹni tí ò bá ti ní ìran tí ò bá ti ní ìtàn wọn kì í pẹ́ tán ẹni pé oríṣiríṣi ni mo láǹfààní àti lọ ṣèdánilẹ́kọ̀ọ́ níbì kan tó bá ń sọ nǹkan tó jọ mọ́ ọ́n ní amóye nǹkan tẹ́ pé àwa ti ń ṣe nígbà tó ń kó yẹn náà wàá bá wa rò pé àwọn eléyìí tí àwọn ló kó wa ẹ wo ẹ̀mí àgbélébù yẹn àwọn Yorùbá la làmì àgbélébù wa nígbà tó tí bàbá ló bá máa dáfá wọn ní ìwájú ọpọ́n fá ọgbọ́ o ẹ̀yọ́ ọpọ́n fá ọgbọ́ o olùmúlọ̀tún ọlọ́kànnà lọ́sì àní afá agbede méjì ìtọ́ ọ̀run fọ́kànlá ní táǹsọ ní kádéèkì táǹsọ nìyẹn bó ṣùwà láti ìṣẹ̀ǹbáyé nìyẹn kánà tó mú dọ́dọ̀ kánà tó ẹ̀yin náà ń ṣe bẹ́ẹ̀ àwọn gbàgbọ́ àwọn arántí pé torí báyẹn ti mú wá táwọn ti ń ṣe lọ́dọ̀ tí wọ́n yẹn àwọn ni wọ́n ní làwọn ń sọ àgbàgbọ́ pé báwa náà bá ń ṣe bá lọ́dọ̀ wa ni amóye nǹkan tó yẹ pé àṣà wa ẹ̀rẹ̀ nǹkan tó wọ́n sọ pé mo láǹfààní àti rí ẹlẹ́yà kan lọ́jà ẹnìkan wọn gbà ẹlẹ́hà ṣáájé ń wọgbà ó lè adúpẹ́ o ajé ń wọgbà o nígbà tó wáyé lọ tó máa ń gbé ẹlẹ́hà ẹ̀ mọ̀ tí ń jẹ́ ajé tẹ̀ ní wọgbà yìí wọ́n ní wọ́n kírun ní pé sọ́jà ń tọ́nu ní ajé tẹ̀ rí òòṣà ní jẹ́ bẹ́ẹ̀ òòṣà tó ṣe pé olóńṣe kò ká ní ọ̀rọ̀ ọjà títà oníjẹ́ ajé tó tó òkúnkún onísọ̀ bòjì ajé tó ń sọ ẹ̀gbọ́n dàbúrò tó ń sọ àgbọ̀gbọ̀ dẹ̀gbọ́n tó ń sọ ẹni tó gbọ́n dẹni tó gọ̀ tó ń sọ ẹni tó gọ̀ dẹni tó gbọ́n òòṣà lájé tó tẹ́ ẹ máa sọ pé ajé ń wọgbọ́ tẹ́ ẹ bá mọ tó ń jáde ẹ̀tẹ́ ẹ̀ ní sọ pé ń wọgbọ́ ẹ sọ pé àwòsùn bì láì torí wípé ìdí abọ́mọ́ sọ pé èèyàn ò lè kọ́ àṣà
kúrò nínú ẹ̀sìn àṣà àwùjọ tó wà yẹn ebi bá ń jẹ yán ṣé wọn bá wa onífàyà náà ló mọ bá ṣe ń ṣe yán tá à ń kun lóró tá à ń ṣe wà à ń jẹ̀gúsí à ń jẹ̀kọ tẹ̀tẹ̀ ètò ìṣẹ̀mú wáyé mélòó ló tuntun tá oúnjẹ ń domi àbí oúnjẹ spaghetti ṣé ìta sọ fún ẹ rí i pé a lè káṣà kúrò a dé fìlà a wọ̀ sí abẹ́tí ajá wọ́n ti ń lu bàtà ní ṣọ́ọ̀ṣì nísìn wọ́n tún lu dùdù ní ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ eégún ló ní dùdù eégún ló ní bàtà Ṣàngó ló ní bàtà èèyàn lè kó àṣẹ ẹ̀sìn lè wọnú àṣà ṣọ́ọ̀ṣì lè wọnú ẹni tí ò bá mọ̀ wípé nǹkan tiwa ni pípọ̀ dùn fákan sọ wípé tí wọ́n kì í wù wọ́n tẹni ẹlẹ́ni ní yá wọn lára adébá fún ìwọ̀ dẹ̀dẹ̀rẹ̀ tí ṣalábàárín ẹja ntẹ́jà ó jẹ ó ti wà nú omi kò ní wù jẹ àbí tó máa ráyé bá fi sẹ́nu wọ̀ a máa ṣe nu báyìí a máa ṣe mẹ́ ìyẹn bá gbé jántó torí pé àti kọ̀ṣà ti wálẹ̀ àti kọ̀ṣe ti wálẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́gbọ́n bá kọ́ ni tọ́lọ́gbọ́n bá kọ́ bá tọ́ ni táàbà mọ́gbọ̀n ń lò ẹni tí ògbọ́n tó bá bẹ ẹni yóò mú nísìn àwọn òyìnbó ló rà bọ̀ wá lọ́rùn wípé small god àwọn òòṣà ní jẹ́ bẹ́ẹ̀ Yorùbá ò ní small god ní big god we have only one god Olódùmarè Almighty ìyókù Ifáyè they are ministers of Olódùmarè bẹ́ẹ̀ lọ ka ìwé Olódùmarè God in Yorùbá village tí Bálájí Ìdòwú ṣe all these òrìṣà they are ministers of Olódùmarè bí ànábì làwọn náà ṣe rí àní Ifá àní Ògún àní Yemọja àní Ọ̀ṣun àní Yemọ̀ọ́ àní Ṣàngó àní Ọbàtálá àní Ọ̀ṣun they are all ministers wọn ń ṣòṣà wọn ń ṣọlọ́run Yorùbá ò sì lè gbà pé ẹ̀yin Ọlọ́run mi mo dé o rárá o Yorùbá ò ní pe Ọ̀ṣun lọ́lọ́run kò ní pe Ṣàngó lọ́lọ́run kò ní pe Ifá lọ́lọ́run ẹ̀. ẹ dákun ẹ bá ń pàtẹ́wọ́. àwọn oyin Ifá náà yin Olódùmarè ó yin àwọn awọ ẹ̀ náà yin Ifá náà yin Olódùmarè ó ò ní sọ pé Ṣàngó lọ́lọ́run Ògún lọ́lọ́run o. ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ sọ ń pa RADLAG ilé ẹ̀kọ́ tẹ́ ti ń kọ́ àwọn èèyàn nípa iṣẹ́ ìròyìn tí ẹ ti ń mú dánmọ́rán sí ìbéèrè yìí alábala méjì ni àkọ́kọ́ ṣètùmọ̀ ẹ̀ ni pé àwọn tó ń kọ́ àwọn èèyàn nípa iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ nílé ẹ̀kọ́ gíga ṣé wọn ò ṣe é tó ni àbí báwo ló ṣe jẹ́ ìkejì ni pé èyí tẹ́ wá ń ṣe nísìnyí ní òpópónà Palm Grove ní Palm Avenue ní Mushin náà ẹ̀ tí kúrò Mushin dì sí ẹ bá ti jẹ Ọ̀túnba Gbàṣà níyì bẹ́ẹ̀ni lọ́dọ̀ bá Fatai láìlérò onímọ̀ṣẹ́ àjínà onímọ̀ṣẹ́ àlákòrò ọmọ òwòye ṣẹ́ṣẹ́ níbà. ẹ káre ká ṣé títí èyí tẹ̀ ń ṣe ní Mushin náà nísìnyí ní Palm Avenue ṣé nǹkan náà ni pẹ̀lú RADLAG kí lẹ̀ ń kọ́ àwọn èèyàn ìgbà wo ni wọ́n ń kẹ́kọ̀ọ́ báwo ni wọ́n ṣe ń kẹ́kọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ bá wa làwọn èèyàn lọ́yẹ̀. onímọ̀ kan tí wọ́n jẹ́ àgbọ̀jẹ̀ nídìí àgbóhùnsáfẹ́fẹ́ ni wọ́n rí wípé yunifásitì àti ilé ẹ̀kọ́ gbogbo ìṣe tó máa ti lọ ń ṣe mascom ẹ̀kọ́ nípa iṣẹ́ ìkànsíra ẹni pé wọn ò ṣe tó kí ni kí mò ń bẹnu àtẹ́lù wọn torí pé èmi náà sọ pé mo láǹfààní láti jólùkọ́ ní ilé ẹ̀kọ́ gbogbo ìṣe kan níbi kan yẹn ètò ẹ̀kọ́ tí wọ́n ń kó wọn kó ṣe lórí Yorùbá nìkan o kó ṣe lórí ìgbóhùnsáfẹ́fẹ́ lórí gbogbo ẹ̀kọ́ ó ti lámì ẹ̀yẹn wo ọdún tí yunifásitì wà Nàìjíríà kí ṣòro 40 years before independence àti ní university Nigeria àti ní iṣẹ́ nípa engineering courses àwọn engineer wa over 50 years ago wọn ò lè tí ì build body márúwá dì sí i káàtì máa lọ kọ́ engineer wá. ẹ rí i pé ó ti lamí gbogbo ọ̀nà kì í ṣe ní lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ nìkan ẹ sọ ọ̀nà tó ti láti sọ wípé àwa náà tó gbangba sùn lọ́yẹ́ lórí ìmọ̀ ní Nàìjíríà wa nítorí tó rajé wá fi rí bó ṣe rí ẹwà àtàwọn bàbá ti ń gbin òwú tán ti ń wọ aṣọ fúnra wọn látàyè gbọ́n pé èbó tó dé wọn ò bá wa hòhò àsán awọ bí àwọn tará òkè ọya lọ́hùn aṣọ àti láṣọ òkè àní sányán àní àlárì àní pẹ̀tùjẹ àní ẹ̀tù wọ́n hún ni òwú ìfọyín náà fi ń wọ aṣọ iṣẹ́ ẹ̀ràn ni èèyàn lè kọ́ àmọ́ṣẹ́ ìdílé ni ìdílé tó ń wọ aṣọ yẹn abákùnrin ní òpómúléró mọ́jà alẹ́ kan kẹ̀kẹ́ ta dídùn aṣọ lè dìde èèyàn bí ò sáṣọ bí ò séjìgbára lẹ̀kẹ̀ onírúurú làbá máa rí ẹlòmíì bá bọ́ra lẹ̀ wọn àjọbọ ẹlòmíì bá bọ́ra lẹ̀ wọn àjẹ ìmàdò ẹlòmíì bá bọ́ra lẹ̀ wọn àjẹ àyá now ẹ rí i pé nínú oríkì ìran yẹn wọn ń gé ohun literature lóhùn ni mo nífẹ̀ẹ́ sí dùn nínú oríkì ìran yẹn ẹ rí i pé wọ́n ṣe ń gbin òwú fún òfin ká tó rí i pé à ń fi hun aṣọ wọ́n ń tà lọ́jà ó wà nínú oríkì yẹn lẹ́sẹẹsẹ lórí kìran òpólómọjà ilé kan wọn á ní ọmọ bóńgbìn ògbìn yẹn bí èèyàn bá gbin èso òwú ọmọ bóńgbìn ògbìn èmi lòrin òrin ọmọ bóńrin òrin
èmi ni òǹdàgbò ó dàgbà ọmọ bó ń dàgbò ó dàgbà èmi ló ń sóso ọmọ bó ń sóso èmi ló ń làólà ọmọ bó ń làólà èmi ló ń gbọ̀n ó gbọ̀n ọmọ bó ń gbọ̀n ó gbọ̀n èmi ló ń yẹ̀ ó yẹ̀ ọmọ bó ń yẹ̀ ó yẹ̀ èmi ló ń ká ó ká ọmọ bó ń ká ó ká èmi ló ń rán ó rán ọmọ bó ń rán ó rán èmi ló ń tá ó ta ọmọ bó ń tá ó ta èmi ló ń wó òun ọmọ bó ń wó òun èmi ló ń wọ̀ ó wọ̀ ọmọ bó ń wọ̀ wọ̀ èmi ló ń ta ó tà ọmọ bó ń ta ó tà èmi lẹ̀ ẹ̀sà ọ̀gbìn ìbákóbo oníròde rèé jó ẹ̀sà ọ̀gbìn ará ògbójò ọmọ oníkiri láyẹ ni. bọ́n ṣe processes bọ́n ṣe ń hun òwú bọ́n ṣe ń wọ̀ ẹ̀tí ẹ̀ tó ṣe ń dàgbà tó ṣe ń hun bọ́n ṣe ń ta bọ́n ṣe ń hun bí aṣọ. nísìnyí tẹ́kọ̀ báwọn bàbá wa ti gba improvement wo làwa ṣe lé lórí àwọn òyìnbó tó máa ṣaṣọ nísìnyí owó òyìnbó tó gbọ́dọ̀ wà ń bẹ̀ tó kì í sọ̀rọ̀ à ń gbòsàfẹ́ nìkan ló mẹ́hẹ táwa fẹ́ tanra wa ẹ̀yẹ́ máa bẹ̀rẹ̀ ayé wípé ẹ wò Yorùbá tàtẹ̀ ká yunifásitì àwọn tó ní 2-1 jáde àwọn dà ń gbòòrò where are the 2-1s 2-2 làwọn ní tàbí jáde second class lower ẹ̀yin tí ń ṣiṣẹ́. ṣiṣẹ́ àwọn tó ní 2-1 máa ń bẹ̀rẹ̀ àwọn tó ní 2-1 where are the 2-1s tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní kán wà ní ẹ̀rọ mi yọ̀ọ̀dà fún yín láyé ìgbà kan ẹ̀rọ wá ní 2-1 jáde yunifásitì wọ́n ní kán retain ẹ̀kọ́ máa lecture nígbà tó kún wọn rí mi retain wọn sí mọ́ nígbà wọn ní ẹni tó wà ní 2-1 báńkì àmà àgbà ẹ̀yìn ní kọ̀ sí ìbá ṣe àmọ́ tá à ń sọ ni pé ní iṣẹ́ tó lọ kọ́ jáde yẹn ǹjẹ́ ó lè fi yan gàngbòrò wípé 2-1 ló ní òun lè dúró ń bẹ̀ máa fún mo ṣe mo ṣàpẹẹrẹ kan fún anú rédíò lọ́sọ̀ pé talent tó kẹ́kọ̀ọ́ jáde ní yunifásitì LASU àbí UNILAG direct bó ṣe jáde tó sáàmù tán tí wọ́n gbà UNILAG yẹn tó wà rédíò lọ́sọ̀ kò sí àbúrò àdúrà bóyá nìkan bóyá Peter Ọládélé àwọn yòókù àwọn tó ti wà níṣẹ́ ká sọ̀rọ̀ ní rédíò ní tẹlifíṣàn tó ṣẹ̀ wá lọ ka àkàkùn òwe tó ṣẹ̀ lọ kàwé ìgbà yìí láàárọ̀ tó lọ kàwé kí ló ti ń wò lóye ṣẹ̀ wá padà wá pòun sọ̀rọ̀ lórí rédíò àbí tẹlifíṣàn kí ikú tó ṣẹ̀ jáde ń bẹ̀ torí pé àwọn tó jáde ń bẹ̀ ní tí fáfitì ní tí ìlú ń fẹ́ táwùjọ ń fẹ́ fáfitì ò kọ́ wọn fáfitì ló yẹ kó dàbí engine room ilé tá a ti ń pèsè nǹkan fún gbogbo àwùjọ bó ṣe pátá láwùjọ ní táwùjọ ń fẹ́ kò sí ní fáfitì nígbà tó bá jáde tán ó gbọ́dọ̀ máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ni àwọn tó yẹ tó ń yọ yẹn àwọn tó ti nífẹ̀ẹ́ sí ìmọ̀ yẹn tẹ́lẹ̀ kó tó lọ ka àkọ́kùn ìwé mí ní sọ pé àwọn tó jáde tó wà náà ní sí rárá o àmọ́ mélòó ni iye wọn torí wípé tàbá sọ̀rọ̀ tó wà yunifásitì àmọ́ yẹn nǹkan tó lè jẹ́ kéèyàn ní àwọn tó lè jẹ́ kó ní pé tó bá ní magnetic break kò túmọ̀ sí pé ó mọ̀wé ntẹ́ ẹ fún mi tẹ́ ẹ kọ́ mi rèé ẹ fún mi pọ́ǹtì méje mo dẹ̀ méje yẹn sórí mo rẹ̀ gbèrú ó dẹ̀ dú exam mo dẹ̀ pọ́ọ́lẹ̀ wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ kí n fi méjì mí kún èmi náà ń ṣolùkọ́ mi ọmọ ẹ̀ ó tíra nǹkan tí mo kọ́ bú ẹ̀ ló pọ̀ lẹ̀ fún wa ní ìsìn àti ẹ̀ní kó wá kún àlẹ́ ìta kó ẹ gangan tẹ́ ẹ̀ pọ̀ sínú ìwé káde kó rántí ẹ̀ tó wá ní magnetic brain tàbí ó lè kọ títì tí wọlé ń bẹ̀ ìbá náà jọ wà léèwé ó lè kọ kékeré kiri bẹ́ẹ̀ wọ́n kọ gbogbo títì tí wọlé tó kọ títì tó ṣe dáadáa tàbí àṣà tó dápẹ́ tó máa wé ló máa wé níyàn ní kó má ní 2-1 àmọ́ tó bá bọ́ gbòòrò tán ǹjẹ́ ṣó tẹ̀wọ̀n tó gbangba sùn lọ́yẹ́ tó bí ọ̀rọ̀ yìí ni wípé àwọn tá àṣẹ̀ṣẹ̀ ń kọ́ ń bẹ̀ yẹn táyà tí lọ yín bàtà lọ ṣe máa pọ̀ kí ló tún fàtà ní ẹ̀ṣẹ̀ ń kọ́ wọn torí pé ní tí rédíò ń fẹ́ ní tẹlifíṣàn ń fẹ́ kọ́ ni wọ́n ń kọ́ wọn lọ́hùn wọ́n ń kọ́ wọn láti lè bá yege ìdánwò àmọ́ táwọn òjò ń fẹ́ kọjá káṣèdánwò mo fi sọ pé àwọn engineer wa tá a ti ní professor of engineering tá a ti ní wọn láti over 40 years ago wọn lè build the body márùwá lásán à ń kó wọ̀lú yìí ni ọ̀kadà à ń kó wọ̀lú yìí ni kí la sọ pé àwọn engineer fún ẹ rí i pé àìmọye ọ̀nà ló ti ṣe mo tó ra fúlíjì orí bàbá tó jókòó ẹ̀ kẹ́ bí olùkọ́ ẹnìkan ọ̀rẹ́ mi ní iléèwé mo ti mọ̀ iléèwé tá a ti máa lọ ń ṣètò fún ọmọ pé kọ́ wá sórí ètò wa oúnjẹ akíìnáwó nù ọmọ agbègbè bóyá òdó ìkàlẹ̀ ṣáìdì ni ǹjẹ́ mọ̀ pé nígbà tí mo lọ síbi pé ó fẹ́ ṣe àmì ẹ̀yẹ pé ó fi ṣẹlẹ̀ tán ṣe fún orin tí wọ́n ti kọ́ àwọn tíṣà yẹn nígbà tó náwó àwọn tíṣà training school onílọ̀ ọmọ yẹn tó ń kọ́ over 40 years ago àwádé kedere olo rí nǹkan mi kàn wọ́n jù bẹ́ẹ̀ lọ kí n ṣe ìdírù ń bọ omi ńlá ṣe ìdírù ń bọ ẹja ó tán láti gbà yẹn kò sí nǹkan tuntun lè kópa owó lórí torí ẹ̀ ni pé a fi fagilé ká máa ní pé ká máa kọ orin pé káà akẹ́kọ̀ọ́ wa kọrin cultural ní tẹlifíṣàn lọ́jọ́ kú nìyẹn tẹ́ bá pe léèwé orin náà bá kọ rọ́ṣẹ̀ léèwé máa tún kọ léèwé tó máa tún kọ léèwé tó àwọn olùkọ́gun òwúrọ̀ tó débi pé òṣòlì tó ta lè kọ àwọn tí wọ́n ti ṣàkóso ló káwa ní ilé lẹ́sìn yìí kí náà náà ò lè ronú pé ká tẹ̀ kan ní orin tó jẹ mọ́ àṣà Yorùbá lóde òní mọ́ kò sí torí pé ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ nìsín
á ní òun lè kọ́ náṣà àti ṣe Yorùbá òun nìkan ló ṣà torí àmì rìdìmà ó dẹ̀ ń gbowó ó dẹ̀ ń kọ́ Yorùbá iléèwé girama àmọ́jẹ́rú ẹ̀ táwa ń rí wọ́n ti bá sọ pé àmì rìdìmà kò ní kọ́ wọn ní Ọ̀ṣun kò ní kọ́ wọn ní òòṣà Yorùbá kò kọ́ wọn ní ìṣẹ̀ṣe Yorùbá bó lè jẹ́ kọ́ ọmọ ìwà ní àlékún mọ̀ wọ́n ní àwọn oṣù bíi làìmìnà ṣé ìtàn ìrọ̀jì kí máa kọ́ wọn nírú nǹkan báyẹn bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátá ni ó jẹ́ kí àwọn nǹkan kó lami tó láti dáhùn léèrè pé bóyá tá a ṣe tún ṣẹ̀ṣẹ̀ kọ́ wọn láti gbóhùn irú Adéróyè Adépọ̀jù àwọn general manager Radio Lagos nìyẹn irú Mọ́lẹ̀ Balógun Yorùbá làwọn náà ṣe pọ́nbélé ní ìkẹ́kọ̀ọ́ gboyè àkọ́kọ́ ìkẹ́kọ̀ọ́ gboyè kejì irú Mọ́lẹ̀ Balógun ó sì wà sáà GM Radio Lagos ni wọ́n ṣẹ̀gbẹ́ lọ sí aláùsá ni state director ní aláùsá àwọn èmi tí mi ì nímọ̀ kankan yìí ni mo tún jẹ́ lára àwọn bẹ̀ ní ẹ̀kọ́ náà so ilé ìwé yẹn Radio Lagos láti dálẹ̀ 2010 oúnjẹ rálá Radio Lagos Language Institute àwọn ìgbà tí ọba kan jẹ tí òun Joseph ẹ pé ọ̀rọ̀ òṣèlú ti ń wọ àyànnisípò nílé iṣẹ́ wọ́n yan nìkan sípò Radio Lagos ó sì rí pé àwọn tó ṣe kò kárí iléèwé yẹn àwọn tó wọ́n láìkí ojú wọn ní ìgbà kan fagilé pé kò pawó wọlé nígbà fi dáwọ́ iléèwé ilẹ̀ kí ṣe pé kó pawó wọlé rẹpẹtẹ àní kó jẹ́ káwọn èèyàn ní ìmọ̀ tó yẹ kán tó máa sọ lórí rédíò àti tẹlifíṣàn làwọn kan máa forí korí pé tó ń bá káyín tiẹ̀ ẹni pọ̀tà lè tẹ̀ a ṣe wá lọ dálé ìwé pé àwọn tó kú dálẹ̀ náà nìyẹn a ṣe wá lọ dá àwọn tó ń kọ́ wọ́n bẹ̀ náà nìyẹn a ṣe wá lọ dálẹ̀ ní Palm Avenue number 16 Palm Avenue oúnjẹ Lilac Lagos Institute of Language and Communications. So nǹkan tá à ń kọ́ náà ń bẹ̀ àwọn nípa phonology àwọn nípa orthography àkọ́tọ́ wọ́n kọ́ nípa research wọ́n kọ́ nípa production wọ́n ṣe lè ṣètò lórí rédíò àti tẹlifíṣàn àwọn nípa presentation wọ́n kọ́ ní use of grammar èmi kọ́ wọn ní èdè àtàṣà mo sì ń kọ́ wọn ní literature alóhùn wọ́n kọ́ wọn ní written literature àpilẹ̀kọ wọ́n ti ń kọ́ wọn kéèyàn bá ti mọ gbó yẹn wọ́n máa sọ̀rọ̀ lórí rédíò àti tẹlifíṣàn àpọ̀jẹ̀ ní òjò. ẹ dákun ẹ bá ń pàtẹ́wọ́ fún bàbá. bàbá kí a tó dórí ètò Yorùbá Lákọ̀tun èmi àti yín fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ẹ sọ nǹkan kan nípa àwa Yorùbá wípé kan náà àwọn ọmọléèwé yín béèrè pé Yorùbá ẹ̀ sọ̀rọ̀ ojú ara ọkùnrin àtobìnrin wọ́n ní má lọ bẹ̀ ó dáa díẹ̀ náà lẹ́ẹ̀fì sọ ní làmọ́lẹ̀ tó bá jẹ́ pé ẹ̀fẹ́ àlàmọ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ní Yorùbá ẹ̀ sọ̀rọ̀ bá ojú ara ọkùnrin àbójú ara obìnrin wípé a máa ń kọ́ bá a ṣe ń sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ fi yé mi lọ́jọ́ náà pé nínú àwọn oríkì kọ̀ọ̀kan àdárúkọ ẹ̀ níbẹ̀ ẹ sọ bá a ṣe máa ń lò ó gẹ́gẹ́ bí Yorùbá ẹ dákun ẹ bá mi ṣàlàyé ẹ̀ fún ìjókòó yìí díẹ̀ ẹ ti sọ pé ká má là á lọ títí díẹ̀ náà ni ẹ kàn lá ẹ là lọ́rọ̀. Yorùbá máa ń pe kinní kan ní ọ̀rọ̀ àlùfàǹṣá ọ̀rọ̀ tí ò yẹ ká sọ ní pọnyan ká wá sọ ní pọnyan bí ojú ara ọkùnrin ojú ara obìnrin wọ́n sọ pé kì í ṣe pé Yorùbá kì í sọ rárá o a máa ń sọ tó bẹ́ẹ̀ tó bá fẹ́ràn pé kí ni Yorùbá wí alọ́wọ́nu kí lòwe Yorùbá sọ kí ni Odùfá sọ ìwé ìtàn history of constitution wa Ifá kí ni Ifá sọ kí ni oríkì sọ kí làwọn ìtàn àbádáyébá sọ kí làwọn ọdún ìbílẹ̀ wa sọ ẹ rí i pé wà á máa sọ àmọ́ àìmọ̀ gbé kalẹ̀ níjẹ́ párá ọ̀run gbà á àmọ́ gbọ́dọ̀ níjẹ́ párá ọ̀run gbà á wọ́n yàn ẹran ọmọlẹ́mu ní ìsìn wọ́n ń bọ̀ ẹmu yẹn wá fọ́ ẹmu yẹn ti fọ́ ẹ fílẹ̀ má nà àwọn ará ọ̀run ló gbà á àìmọ̀ gbé kalẹ̀ níjẹ́ párá ọ̀run gbà á báwa tí ẹ fẹ́ mú bọ Ògún ká mọ̀ pé a fẹ́ bọ̀ Ògún bó jẹ́ pé àwọn kókó bàtà máa ń pẹ́ sọ bí àpẹẹrẹ ìwà ni pé kò sẹ́ni tí ò mọ ibi tóbìnrin ti bímọ ká tó sọ pé kókó ẹ̀yìn sí náà ó jára obìnrin là ń sọ àti ìlàmọ́lẹ̀ o ẹni pé ńgbà tí Yorùbá bá sọ wípé ìyámọ̀pó à ń pẹ́ sọ nìyẹn private part obìnrin là ń sọ nìyẹn àmọ́ pé a bá ń sọ̀rọ̀ tẹ́bàrọ̀ sáyẹ̀nsì náà nípa reproductory organs ni kò sí ìwọ̀n tó tuntun tẹ́yìn ò lè sọ má sọ̀rọ̀ okó má sọ̀rọ̀ àmọ́ Yorùbá sọ wípé ẹnu ọmọdé ò gba ìyá ẹ mọ̀ làdílẹ̀ ìyá ẹ ṣaṣọ dáadáa là á wí mọ̀mọ́ ẹ ṣaṣọ dáadáa bí Yorùbá ti wí nu bá a ṣe pẹ́ wọ́n sọ nìyẹn àmọ́ kò wá túmọ̀ sí pé àìsọ kọ́lọ́kọ́ àìsọ àdáládá Yorùbá náà tó máa sọ bẹ́ẹ̀ máa lọ ọjọ́ pé ó máa ń lọ Ọ̀yọ́ dáadáa bá dé lóko tá à ń pè ní Ìbàdàn wọ́n máa ń pe orúkọ ní ọdún òkè Ìbàdàn
ní ọdún òkè Ìbàdàn ọjọ́ tán dídì fílẹ̀ pé ọ̀rọ̀ tá a ti ń fi pamọ́ láti jọ́ ẹ̀ orun tá a lè sọ pọnyan nìyẹn wọ́n máa pé wọ́n ní òkú ọlọ́pàá ẹ̀bí mọ̀ rẹ̀ bí òbí kù mọ̀ àbí kóńdó wọ́n máa ń sọ pọnyan ń ta gbangba ni lọ́ba rí pé wọ́n máa ń sọ pé wọ́n ń kọrin orin ni o wọ́n ti máa tún náwó sí ọlọ́pàá tó wà bẹ́ẹ̀ báyìí wọ́n ti máa wọlé sí di bẹ́lí tí ọlọ́pàá tó wà bẹ́ẹ̀ bá òkú ọlọ́pàá ẹ̀bí mọ̀ rẹ̀ bí òbí kù mọ̀ ọlọ́pàá sì gbọ́dọ̀ sọ̀rọ̀ mo sì gbọ́dọ̀ náà wọ́n lè ní ẹ̀bá ń gbọ́ mọ̀ òkè láǹtí oríṣiríṣi orin ni wọ́n máa ń kọ́ mbẹ̀ yàtọ̀ sí yẹn lẹ́yìn tó ti bá lọ sọ́jà bá lẹ fẹ́ ra ẹ̀dán takọtabo ẹ rí ọkùnrin tó bá ní ọmọ ẹ̀ ń bẹ̀ ẹ rí ọkùnrin tó bá ní okó ẹ̀ ń bẹ̀ tó bá ní oríkì orílẹ̀ Yorùbá Ajíbógundé tó bá kí oríkì Ajíbógundé wọ́n ní ó gbé okó sọ̀tún ó gbé òbò sósì òbò ló ṣe há ló kó wọnú lọ gbọ́dọ̀ dáhùn pé nínú rédíò tẹlifíṣàn NTVB là ń pè not to the broadcast torí ẹ̀ mo sọ pé ká má lọ síbẹ̀ torí pé òun láti gbóngbà wòrán ẹ̀ àmọ́ àìmọye ọ̀rọ̀ àìmọye tó yẹ pé Yorùbá máa ń sọ nígbà tó bá yẹ kí wọ́n sọ ọ̀rọ̀ tó tẹ̀ ń sùn jálá ògùn ni wọ́n sàn ń wọ́rọ́kọ́ ògùn ni wọ́n sì ń wọ́ yẹ̀nà ògùn lákàáyé oníjà ò lè jẹ máa àjọlùwọ̀n àdì girigiri rẹ bí ìjà wọ́n bá kì í lọ títí tí ó lè mọ́ sọ pé gbogbo ẹ̀yin yànlè gbogbo ẹ̀yin yànrẹ́ mọ̀yàn máa lápàtà lálẹ́ kò déédéé tí mo fọ̀ báhùn kàfáyàtú Àbẹ̀ní ọmọ alápàtà lọ́jà àmúṣe ọjọ́ lọ́jọ́ tí mò ń yan ọmọ alápàtà lálẹ́ ó wá mi wálé wa mo bá kọrin fọmọ alápàtà ẹ pé bó o ní ní sọ pé yẹ̀rí etí ẹ ọmọ tẹ̀mí lọ́rùn ẹ̀gbà ọwọ́ ẹ kọ̀ mọ́ tẹ̀mí lọ́rùn kí n gbé ọ lẹ́sẹ̀ lọ tẹ̀mí lọ́rùn kájọ mọ́ gbáládùn nínú pálọ̀ kí n mọ́ búráùsì lórí ọmú ẹ ṣáà gbọ́ kan máa pé yàn búráùsì ẹ rí i pé ó ti wà àmọ́ tá a bá wo àwọn àyípadà kan wà bẹ́ẹ̀ pé kí ni browse àwọn ìmọ̀ pé tá a bá sọ̀rọ̀ tọrọ àgbọ̀dọ̀ pé kí ló yí àwọn ọmọ àsìn pé mo ní ẹ̀mọ́ yẹn máa lápàtà lálẹ́ ìgbà tá a wá ń ṣeré ìfẹ́ lọ́wọ́ ló bá kó mi ní tokó tẹpọ̀n òkè ó ní wọn wo fi ṣe ìsàlẹ̀ aṣọ tẹ ẹlẹ́rù lábẹ́ bẹ́lẹ̀ ìbádórí igbá wa ó tẹ́ran wà só mẹ́rin ẹ rí i pé Yorùbá ní èyí bá dórí igbá ó tẹ́ran wà só mẹ́rin eléyìí ó bá ní pọ́blẹ́mù owó kò mọ̀ sí ní tí ò lè ṣe àmọ́ bá a ṣe bá láti jọun wá ní ṣọ̀kíṣọ̀kíṣọ̀ ń bọ́ lọ ṣọ̀kíṣọ̀kí ń bọ́ lọ bí kìnnì kan bá ṣe kìnnì kan àríṣọ̀ ń bọ́ lọ a lot of nínú orúfá Ifá sọ pé ṣóńṣó orí ọmú obìnrin ògún ni lójú àkàyà obìnrin ògbélé jèèyàn sísùn ẹ pé òótọ́ lórí ọmú obìnrin máa ń rí ṣóńṣó àmọ́ èèyàn tí ìrẹ́ni kan tó pa kìnnì ìgún lójú rí àbó ti gẹ́yìn lójú rí bàbá bẹ́ẹ̀ orúfá kan là ń kìlọ̀ wọn tó ṣe àṣẹ tó ṣàwàdà ń bẹ́ o àmọ́ ẹ má jà lọ bẹ̀ lórí ìbátẹ́ tí ń gbòǹgbà òràn lẹ̀ kò síbi tí ò lè dé. ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́bọ̀ a gbọ́dọ̀ jẹ́ máa tẹ̀síwájú torí tá a bá gbà yín láyè a ní dìde ń bí dàárọ̀ ọ̀la ṣùgbọ́n ìbéèrè kan tí ń fi parí ẹ̀ rèé ká tó lọ sábala kejì torí bí mo ṣe sọ lénìí a ní gbèdégbèdé lédè Yorùbá nínú agodo a sì gbé òǹkọ̀wé lédè Yorùbá náà ń bí méjèèjì láṣẹ lásìkò yìí màá béèrè lọ́wọ́ yín wípé ìṣe Yorùbá wo lẹ fẹ́ ó parun ìbéèrè tó kásẹ̀ abala yìí ni. gbogbo ìṣe Yorùbá ni tó fi mú ìta akọ̀yìn sí tá a pè lẹ́sìn ìbílẹ̀ Yorùbá torí ìsìn àti kọ̀yìn sí ẹ̀sìn ìbílẹ̀ Yorùbá a gbàgbọ́ pé ẹni tó bá ń ṣẹ̀sìn ìbílẹ̀ lè wọ ìjọba ọ̀run láti rò pé ẹni tó bá ti máa lọ chọ́ọ̀chì tàbí tó lọ sí mọ́ṣáláṣí nìkan ló lè wọ ìjọba ọ̀run ó lè wà lójọ́ náà bí wọ́n bá ti ń ṣe fá ó ń ṣọ̀ṣun òkèlè àṣẹ ni ẹ̀sìn tó wà lẹ́gbàágbèje kódà lómi tó ń yorùkọ padà pé èmi ò jẹ́ Fáṣẹ́gun mọ́ èmi ò jẹ́ Ọyátúndé mọ́ mi ò jẹ́ Ṣàngóbùnmi mọ́ bẹ́ẹ̀ torí pé àwọn orúkọ ẹ̀sìn làwa ń jẹ́ ń ṣọ́ọ̀ṣì táwọn mọ̀ pé orúkọ Ọ̀fà orúkọ Ọ̀ṣun là ń jẹ́ àwọn òyìnṣẹ́ ìyáwó yẹn ní ìsìn pé Christmas kò ń ṣe jọ́tán bí Jésù nìyẹn ó ti ní nílẹ̀ ẹ̀sìn wọn ní tí wọ́n ń ṣe ní Róòmù lọ́hùn kátólíìkì yẹn lára ẹjọ́ tó fi ń bọ òòṣà wọn kan ọdún òòṣà wọn kan òní máàsì yẹn ó kẹjá máa pè ní Christ mass mass làwọn máa ní káàkiri wọn sì ṣe mass ìsìn ẹ̀sìn wọn ló ń jẹ́ mass ìsìn wọn yẹn ẹ wo moon wọn bọ ń jọ Monday moon day ló ń jẹ́ bẹ́ẹ̀ à ń sọ ọmọ ní Monday kò ló ń fẹ́ lọ change orúkọ tó ọjọ́ tí wọ́n ń bọ oòrùn níjọ́ Sunday ọlọ́jọ́ Sunday yẹn à ń sọ ọmọ ní Sunday à ní pé kò ló ń fẹ́ jókòó padà bá ọjọ́ tí wọ́n ń bọ oòrùn àwùsùbìlà orí jẹ́ tẹ̀ in Jesus name rárá o Saturn nìkan lára àwọn planet wọ́n ń bọ níjọ́ Saturday là ń pè ní Saturday Thursday ọjọ́ tí wọ́n ń bọ Ṣàngó nìyẹn thunder
thunder day òní thursday gbogbo orúkọ ẹ̀ là ń sọ ọmọ tí ó àtà àkà sí nǹkan tí ò dáa a máa ń sọ ọmọ ní ọ̀ṣun yẹmi ẹ̀ àríjẹ́ ti di ìjọ ohun tẹ̀ tó kọ ẹ̀ mọ́ wọ́n tún máa sọ ní fàṣẹ́gun mẹ́tàlédè jésù olúwaṣẹ́gun lòún jẹ́ torí wípé àti pàṣà wa tì àti pàṣẹ wa tì bẹ́ẹ̀ ẹ̀yẹn wò ó nínú Odùfọ́ sọ wípé òpépé láwo inú ilé ìgbà sọ̀rọ̀ láwo òde adíyá fún Òyìnpolú tí sọmọ ṣòro nífẹ̀ẹ́ Òyìnpolú tí bàbá rẹ̀ ó filẹ̀ ní kékeré Òyìnpolú tí bàbá rẹ̀ ó filẹ̀ ń rọ̀gbàrọ̀gbà Òyìnpolú tí bàbá rẹ̀ ó filẹ̀ ń rèwerèwe táyé yẹ ni àwọn àgbà ṣòro nífẹ̀ẹ́ wọ́n ní kó Òyìnpolú kó wá ṣòro ilé bàbá rẹ̀ ló bá bú kúrú sẹ́kún ó ní bóyá omi wọn kàn ń ta lè bí ó mọ̀ ẹ̀yin ìṣòro ọ̀run ẹ wá bà mí tóró yìí ṣe ìṣòro ọ̀run bóyá pé wọn kàn ń ta lè bí ó mọ̀ kan wọ́n ọmọ kan ẹ̀yin ìṣòro ọ̀run ẹ wá bà mí tóró yìí ṣe ẹ̀yin ìṣòro torí pé àti pàtì àti gbogbo ẹ̀ ní superstition ẹ wá yẹn tó lọ ń kó sómi ní ìsín yẹn nínú àṣà Yorùbá láyé ìjọ tí kò bá ṣẹlẹ̀ ètùtù láṣẹ kò ní ṣẹlẹ̀ mọ́ lẹ́kọ̀ọ́ láyé àtijọ́ wọn ò gbọ́dọ̀ sun iṣu tà lẹ́kọ̀ọ́ èèwọ̀ ni àmọ́ ó ti di ewúrọ̀ ògiri wa kò sẹ́ tó máa torí pé àwọn ọba tó yẹ kó máa ṣègbè lẹ́yìn àwọn èèwọ̀ yìí àwọn ọba náà ọba tó di born again Christian bẹ́ẹ̀ wọ́n adìẹ ò dánú mọ́ṣáláṣí àmọ́ tán adìẹ ó dá lórí ilẹ̀ sí ilẹ̀ mọ́mù ẹlẹ́kọ̀ọ́ adìẹ nu mọ́ṣáláṣí awúsùmìlà àwọn ọba ìtàn sọ pé àwọn ti di born again ọba ṣé bó mọ Jésù tẹ́lẹ̀ kó fẹ́ kan máa dé adé ìyè adé àlùjànnà náà kó fi adé ayé lẹ̀ fún tó ń dé kọ́sí adé fún rẹ̀ bíjẹ́t ká òòṣà ni wọ́n máa ń bọ adé ilẹ̀ Yorùbá ni ọba tó sọ pé òun jọba òun dádé òun kò ṣẹ̀ṣẹ̀ Yorùbá ọ̀hún ló ń jẹ ẹ rí i pé torí pé adé tí wọ́n ń dé yẹn bíṣọ̀pù ṣe wá dé adé fún ọjọ́ tó máa dádé kí ni wọ́n lọ ṣe ń pè bí lèmọ́mù ṣe dé adé fọ́ba ńgbà tó máa dádé kó ní mùsùlùmí lèmọ́mù fẹ́ kó dádé fún mi alákẹ́ àná nígbà táwọn ọmọ ẹgbẹ́ pé ọ̀fẹ́ káwọn oníyẹ̀yẹ́ sin òkú ẹ̀ ẹ máa gbé bàbá yín lọ sún jẹ àmọ́ ìran yóò ní jọba lábẹ́kúta ẹ̀ mọ́ wọ́n tún gbé padà wá fúnra wọn ni tó pé ṣe mọ́ mọ̀ bẹ́ẹ̀ pé ìṣẹ̀ṣe ló lọ́ba kò ṣe fílẹ̀ kó máa lọ dé adé yè adé lákàn ń bẹ lókè adé táwọn àyàn fẹ́ èmi náà yóò dé tèmi o lọ́jọ́ tí Jésù bá dé rambada ṣìdá sẹ́ńdẹ̀rìkì wọ́n ṣe ríro adé bẹ̀ tí ò lọ dé ó di ní gọ́vnà ju ọba lọ ẹbí ò jẹ́ ìyá lẹ́nu chairman local government ju ọba lọ báwọn òyìnbó ṣe bàjẹ́ nìyẹn ni bá a ṣe bá kọ́ yẹn o wọ́n máa tọ̀rùn wà ló máa di gọ́vnà o wọ́n máa tí ò níran ló máa di chairman council o ó lè ó jọba lọ o ìgbàkanlákàlà ló máa yọ aláàfin ọmọ ayọ́ lọ́ba tó di rògbòdìyàn ńgbà náà ta ló gbọ́nra alákàlà rí àwọn àti òṣèlú ti sọ ọmọ ẹrú bí ọba bá ṣe báyé nìyẹn àmọ́ tó bá tiẹ̀ máa rí bẹ́ẹ̀ náà kó bọ́ wá máa sọ pé òun lòdì sí ṣẹ̀ṣe òun ló ń ṣe àfẹ́bá tó wà kán ló pe kábíyèsí fò mọ́ kó máa pè lọ́gbẹ́ni tí ó rí gómìnà tó jọba lọ ẹgbọ́gbẹ́ni là ń pe Ráfà Arẹ́gbẹ́ṣọlá lọ́ṣun kọ́ba olófẹ́ kó máa pe lọ́gbẹ́ni ó náà fẹ́ kó máa dọ̀bálẹ̀ ẹgbẹ́ bàbá ẹgbẹ́ yẹ kó máa dọ̀bálẹ̀ fún àmọ́ àmọ́ lóun lọ ṣọ́ọ̀ṣì òun ṣẹ̀ ṣe mọ́ bẹ́ẹ̀ irọ́ sì wọ́n ń pa ara wọn ni wọ́n ń tan jẹ ó jẹ́ pé gbogbo òṣèṣẹ́